Hmm. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà, ó ga jù. Mo tún rí mi gbọ́. Ọ̀rọ̀ Muyideen ni mo tún gbé wá wájú yín. Torí tá bá tiẹ̀ ní ká dákẹ́, tójú èèyàn bá tiẹ̀ ń rí gbogbo rádaràda tí Muyideen ń sọ. Mo tún bá pàdé lénìí nínú kíní fídíò. Mo tún gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni a ti ṣe tàkọ́ àti gbọ́ tàkọ́kọ́ bẹ́ẹ̀ tí eléyìí tó tún wá ń sọ lọ́tẹ̀ yìí tó ń sunkún bọ̀. Muyideen, Agbala Gabriel, káráyé kí gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbà mí o, ẹ gbà òun o, kán gbà òun lọ́wọ́ Agbala Gabriel o. Agbala Gabriel ń lépa ẹ̀mí òun o. Ẹlẹ́ẹ̀kejì ni ó ti sọ tàkọ́kọ́ o, tán rò pé bóyá ààrẹ ò yá o. Ó tún wá lẹ́lẹ́ẹ̀kejì. Ó mà ń ké mà kán gbà òun o lọ́wọ́ Agbala Gabriel o. Agbala Gabriel ń lépa òun o. Ó fẹ́ ṣe gbá, ó fẹ́ ṣàwo. Òun ò mọ nǹkan tó ń ṣe fún Agbala Gabriel tó fi ń lépa ẹ̀mí òun. A ní ọ̀rọ̀ yìí ni àbí èmi? Ó ló ń lépa ẹ̀mí òun. Kí ló fi ń lépa ẹ̀mí ẹ̀ o? Ṣé ìbọn lo rí lọ́wọ́ ẹ̀ ni? Àbí igi ló gbé dání? Àbí àwọn tó ń gbé ní pa, àwọn agbébọn rìn, ṣé òun ló rán sí ẹ ni? Àbí kí ni ìtumọ̀ Agbala Gabriel ń lépa ẹ̀? Wọ́n ní kí ló ń jẹ́? Wọ́n ní apani. Òun lọ̀rọ̀ ẹ kò fẹ́ kán gbé dà. Báwo làwọn Yorùbá ṣe máa ń sọ, àwọn àgbà pé apani ò fẹ́ kí wọ́n gbé dà kọjá lórí òun. Nígbà tí ìwọ fẹnu tó fi ń ba Agbala Gabriel jẹ́, tó ń bà á jẹ́ tó fẹ́ ọ̀rọ̀ ẹnu tó fi ń rojú Agbala Gabriel láì ṣẹ̀ láì rò ẹ́. Gbogbo oore t'Agbala Gabriel ṣe fún ẹ, ìwọ wá fẹ́ sọ di ibi mọ́ lọ́wọ́. Ara ẹ̀, ó mọ̀ pé pàṣán Elédùmarè máa nà ẹ́ ni. Ó tiẹ̀ tí ì rí nǹkan kan. Tó bá mọ ibi tí tọ́ ń fún èèyàn lẹ́gba láì mọ ibi tẹ́gba náà ti ń wá. Ó tí ì rí nǹkan kan. Àwọn ogun ọ̀run àwọn náà ń lépa ẹ̀yìn. Àbó gbọ́ nǹkan tí Bíbélì sọ. Ó fi pé ìránṣẹ́ Ọlọ́run ó kàn máa wà lásán. Ọlọ́run á máa wòran. Ọlọ́run bá kẹ̀ lẹ́yìn, ó wà lẹ́yìn ẹ̀ digbí. Àwọn ogun ọ̀run wọ́n rọ̀gbà yíká. Agbala Gabriel kọ́ ló ń bá ẹ jà. Àwọn ogun ọ̀run ló ń rí yẹn. Ó tí ì rí nǹkan kan. Ó mọ̀ kó kàn sùn kó déédéé sọ pé ó kàn ń tòògbé lásán. Káwọn ogun ọ̀run kan yọ lọ́tùn kan yọ lósì kan bẹ̀rẹ̀ sí ní dágìbò ẹ̀. Wọ́n jà fún Agbala Gabriel. Ó gbọ́ tí Bíbélì sọ pé ó ní touch not my anointed, do my prophet no harm. Ó rò pé dídákẹ́ t'Agbala Gabriel dákẹ́. Ó fi pé lásán ni. Ẹ̀mí Ọlọ́run ló ní kó má dá sọ̀rọ̀ ẹ̀. Pé ọ̀rọ̀ aṣiwèrè òun ló ń sọ jáde lẹ́nu. Bẹ́ẹ̀ àwọn tó máa dì pẹ̀lú ẹ̀. Ó tí ì rí nǹkan kan tó máa dì pẹ̀lú ẹ̀. Ṣebí ìyàwó ẹ̀ jáde níjọ́ kìíní àná. Ìyàwó ẹ̀ ti jáde náà. Ó lóun kàn dákẹ́ òun tí ẹ fẹ́ sọ̀rọ̀ láti jọ́ yìí. Bíbẹ̀ àsìkò ti tó. Tásìkò bá ti tó, kò sí nǹkan tó lè dá èèyàn dúró. Àsìkò ti tó láti jẹ́ kí ọmọbìnrin yẹn jáde. Ó rí tó ń gégùn. Ó fi Bíbélì ó ń gégùn. Ègún tó gé yẹn kò sí ègún tó ti Bíbélì. Ó ní gbogbo ègún tó wà nínú Bíbélì tóun bá ṣe irú nǹkan tó ló ṣe. Ó lóhun àti Agbala Gabriel tó ń bára wọn sùn. Ṣé yẹn lásán ọ̀rọ̀ ẹnu yẹn lásán ètò sọ yẹn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ó mọ̀ pé ó tó pàṣán. Ó tó káwọn. Àwọn ogun ọ̀run ló ń lépa ẹ̀mí ẹ̀ yẹn o. Ó sọ ní òun tó máa ń sọ pé ẹ̀mí nǹkan kan ò ní ṣe mí. Bẹ́ẹ̀ ni, lórí àdàbí ni. Pẹ̀lú àdàbí yẹn ló máa da fún ẹ. Pẹ̀lú ìsọkúsọ tó sọ̀rọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run, àmì òróró Ọlọ́run. Ẹni àmì òróró Ọlọ́run. Wọ́n ní kí èèyàn má sọ̀rọ̀ òdì sí. Ó tí ì rí nǹkan kan. Muyideen ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ń lépa ẹ̀mí. Wo ya mú ọ̀rọ̀ Agbala Gabriel kíákíá. Kó mú kúrò lẹ́nu tí ó bá jẹ́ bẹ́ẹ̀.
ó ṣẹ̀ṣẹ̀ rí ó kàn rí fèrèfèrè lò fìrífìrí lérèfé lórí rí yẹn ó yìí ń rí fìrífìrí ó yìí ń rìn ẹ̀ nì nígbà bá máa jẹ́ ẹ̀jẹ̀ tó máa kígbe síta àti ìwọ àti gbogbo àwọn tó ń bá àkẹ́ lẹ́yìn èrírí ó kàn fẹ́ kó bá àwọn yẹn ni ó kàn yẹ pé àwọn yẹn wọn ò fi bẹ́ẹ̀ ní làákàyè tó wáyé pé ibi tí làákàyè wà ó yẹ kán jókòó kán rorí pa ẹni tí ó ṣoore fún Muyideen yìí ṣáwa àti ẹ̀ lè rí èèpẹ̀ ní iṣẹ́ tó ṣe ṣá lè ṣe àti ẹ̀ lè ṣe àtijọ́ yìí ní ti Àgbàlá tó ti sá kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel àtìgbà yẹn iṣẹ́ oore mélòó lẹ ti ṣe fún Muyideen tó bá jẹ́ pé ṣe lẹ́kàn ń ti pa tó bá ẹni kó lọ ṣe ẹ̀ ń ti pa ní ẹ̀ṣánú Muyideen ẹ kàn kó orí burúkú ẹ kàn fẹ́ ẹgbà Muyideen ẹ fẹ́ jọ jẹ́ ni tó bá ń wù yín kẹ́ má jáwọ́ nù ẹ̀ nígbà tí pàṣẹ Elédùmarè bá dé bá yín ohun tẹ́ ẹ̀ fojú rí tẹ́ ẹ̀ fẹnu sọ̀sọ̀kúsọ tí pàṣẹ Elédùmarè bá dé ẹ màmá bá Muyideen jẹ́ nù ẹ mà ní lọ score free ẹ̀yin tẹ́ ń jẹ́rìí èké ìyàwó Muyideen ní woman kan pé ó tiẹ̀ ń gbèjà Muyideen ní kíkan bíi pé ìyàwó Muyideen pé ó wà ńbẹ̀ nígbà tí Muyideen sọ pé òun ká Àgbàlá Gabriel àti ìyàwó gbogbo wọn ti bìlíìfù pa kò sí ni ìyàwó Àgbàlá Gabriel bó ṣe wà yẹn ó mà ṣe o ìgbà tí woman yẹn bá máa dìde tí Ọlọ́run bá máa bless ẹ̀ látòde ọ̀run wá Muyideen ó máa bẹ́ẹ̀ ni pé kó jọ pé kó dáríjì àfi tí wọn nìkan bá rìn fòfò tó bọ́ ṣọ́lẹ̀ kó sọ pé bí ìyàwó gbá yẹn á ti di ìyàwó níyàwó ìgbà míì kẹ̀dẹ̀ rí ó ti ẹ̀ lè ẹ jẹ́ ká tiẹ̀ fi bẹ́ẹ̀ ó fọ́kọ o kò fọ́kọ o kì í ṣe pé ọkọ téèyàn ń fẹ́ òun ló gbéyàn déjọba ọ̀run àbẹ́ anything téèyàn ń ṣe pé ń gbéyàn obìnrin yẹn ti gbàgbọ́ gidi gan nǹkan tó gbàgbọ́ tó believe ó gbé bíbélì yẹn ọ̀ṣàrà bíbélì lánàá tó fi ń gbárí pé àdàbí tí òun bá ṣe nǹkan tí Muyideen sọ pé kóun ṣe pé gbogbo ègún tó wà nínú bíbélì yẹn kó jẹ́ tòun gbogbo ègún èpè oríṣiríṣi tó wà nínú bíbélì fún àwọn ọ̀dàlẹ̀ àwọn ọ̀tá Ọlọ́run òun ni ègún yẹn wà fún orí tó gbé jáde lánàá tó ń ṣe Muyideen tó wá ń wọ̀n ẹ́ kó lọ bẹ Àgbàlá Gabriel tó wá pò ọpọlọ tó fi wọ́n ní pé kì í ṣe pé bóyá ọ̀ya wèrè pórí ẹ̀ pé ṣọ́kùnrin tó rí ẹ̀ pé dáadáa àwọn tó ń pè ẹ́ ní wèrè yẹn ṣé wọ́n ń ṣì sọ ọkùnrin tó wá pé tó wá jẹ́ pé ó ní nǹkan kan ó ní skánskán lórí ó lágbàlá Gabriel tí ń bá yàwó ẹ̀ sùn mo rò pé kó tó dé ṣọ́ọ̀ṣì nígbà tó tún dé ṣọ́ọ̀ṣì yẹn wá rí Àgbàlá Gabriel tó ká wọn ẹ̀ tí ì ṣèyàwó o ó lẹ́ẹ̀ tí ẹ̀ tí ì ṣèyàwó tó bá jẹ́ pé orí ẹ̀ ò pé ìgbà tẹ́ ẹ̀ tí ì ṣèyàwó rárá ló ti ká wọn pé Àgbàlá Gabriel ń bá yàwó ẹ̀ sùn kì í dẹ̀ ṣe pé bóyá Àgbàlá Gabriel ló rún yàwó ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ pé dandan kó ṣe ìyàwó pẹ̀lú ó gbọ́n kan tí ìyàwó ẹ̀ sọ ìyàwó ẹ̀ ní jẹ́jẹ́ òun lòun jókòó ló wá wọ́ òun lọ sọ́dọ̀ bàbá Àgbàlá Gabriel pé Àgbàlá Gabriel tóun fẹ́ fẹ́ rẹ̀ wọ́n Àgbàlá Gabriel tiẹ̀ fẹ́ kí ẹ tiẹ̀ fẹ́ ra kó tiẹ̀ fẹ́ yàwó nílẹ̀ yìí ibi tó yìn bá tí ìyanu fẹ́ ṣẹlẹ̀ tó yìn bá ṣe ìyanu lọ nínú ayé ẹ̀ pé láti ìlú òyìnbó lòun ti máa mú ẹni tó máa fẹ́ wá àìmọye àwọn ọ̀ṣàrà obìnrin tó jẹ́ pé àwọn obìnrin wa wọn sábà fẹ́ àwọn òyìnbó lọ́hùn torí ìwà àwọn òyìnbó kò tẹ́ wọn lọ́rùn àwọn èèyàn wa tó wà lọ́hùn tó jẹ́ pé wọ́n ní ìdí ọkọ gidi gan lójú méjèèjì irú wọn ni Àgbàlá Gabriel fẹ́ mú wá láti wá fẹ́ ẹ lọ sílùú òyìnbó ó dẹ̀ máa sponsor gbogbo everything kò sẹ́ni tó máa náwó náírà obìnrin tó ń wá ọkọ yẹn ló máa sponsor lọ sílùú òyìnbó tó dẹ̀ máa ṣe pépà fún ẹ tó máa ṣe everything tẹ́lẹ̀ máa gbé ìgbé ayọ̀ àti àlàáfíà ìgbé ayé ìdùnnú ǹjẹ́ ò ti bọ́ sáyé nìyẹn nǹkan tí bàbá yẹn lérò pé òun fẹ́ ṣe fún ẹ àṣé ìyanu ṣe ń bọ̀
o ò tí ì rí nǹkan kan ìwọ̀nba díẹ̀ tíntínní tán fi tọ́ ẹ lẹ́nu wò òun ló ti ń parí Àgbàlá Gabriel ẹni ẹlẹ́ni Muyideen ó máa ṣẹ ó máa ti míìsì láyé ẹ̀ ó máa míìsì o torí Àgbàlá Gabriel yẹn nǹkan tó ní lérò fún ẹ opportunity tó yẹ kó o tún gbà lẹ́yìn ẹ̀ ń sìn wá fi ìṣó kínkínní bá fùrọ̀ jẹ ayé ẹ̀ ti ta wọ́n sọ pé rí ẹ òkú ṣé rí ẹ òkú tó rí ẹ bá pé ìyàwó tó ọkùnrin tó ìyàwó tó ká ọkùnrin wọn lórí tó tiẹ̀ tí fẹ́ ṣé kò wá tó bó ṣe máa sọ ṣéyìn ò tó pé mi ò ní fẹ́ o torí mo bá lágbáyà lórí ẹ̀ mo bá tẹ̀ mo rí ẹ pé ẹjọ́ ń bára yín obìnrin ọkùnrin ṣojú ẹ̀ tó bá jẹ́ pé ògò àti pé ọpọlọ ẹ tó ti yòrò ojú rí ẹ ò pé àwọn tó sọ pé orí ẹ pé gbogbo ọgàn pàápàá mi rò pé àwọn gan mi rò pé wọ́n gbádùn yes ìwọ tó rí ẹ ò pé ìwúrí ọkùnrin lórí ìyàwó ẹ tẹ́ẹ̀rẹ̀ sí màá rè ìyàwó náà ló wá tó àwọn tó wá gbé lọ sọ́ta ó rí pé orí ẹ ò pé wẹ́ èmi ò sọ pé orí ẹ ò pé o bet èmi sọ pé ó dàbí ipò orí ẹ ò pé torí tó rí ẹ bá pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní lè ṣe ìwọ náà ló ti ní gbójúgbóyà ló ti lọ pariwo síta pé ìyàwó rẹ Àgbàlá Gabriel Bazarine rí ẹ ò pé ó pẹ́ káwọn ogun ọ̀run tó ṣí kọ́kọ́ tó yẹgi lù ẹ̀ kọ́ lu báṣà ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ owó tí mo fẹ́ ya ẹ Muyideen ìwọ rọra lọ sọ́dọ̀ ibùdó ìyá kó wá àwọn èèyàn pàtàkì àwọn tó ní làákàyè kì í ṣe àwọn ajígini arìngẹnẹ àwọn arìngẹnẹgẹ ìwọ ọjà tó sọ pé àáfà irú àwọn yàǹkó tó ń gbé ẹ lẹ́yìn ó mà dé ṣe o ẹ rí àwọn bàbá tó dáa àwọn àáfà tó dáa àwọn àáfà gidi tó ń ṣiṣẹ́ bí ìgbà tó ń gba Jésù lólúwa tó lùgbàlà àwọn tó ti rẹ́dì láti lọ sí ìjọba ọ̀run orí bí gbogbo wọn ṣe bá àwọn àáfà gidi àwọn àáfà ńláńlá torí wọn pé tó ń kírun lójú àmì tèmi náà bìlíìfù wọn pé yes àwọn ìránṣẹ́ Ọlọ́run pàtàkì làwọn àáfà yẹn orí tó yà pọn ibùdó Àgbàlá Gabriel lẹ́yìn wọ́n pọn sẹ́yìn because Bíbélì wa gan sọ fún wa ó ní ìwọ yóò mọ òtítọ́ yóò sì sọ ẹ́ dòmìnira torí pé àwọn yẹn mọ òótọ́ Muyideen ṣé rí gbogbo àwọn tó ń tẹ̀lé lẹ́yìn tán ní kó lọ máa sọ̀sọ́kùsọ tó lọ sí kì í mú mọ́ pé làákàyè ẹ kò débẹ̀ ibi tí wọ́n bá tiẹ̀ sí wọ́n fẹ́ tiẹ̀ sínú náà wọ́n máa taari ẹ̀ sínú náà báyìí wọ́n máa sá padà bẹ̀bẹ̀ wọn ló fi ń ṣeré yẹn ó fi pé tó bàbá jẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi gan ni Àgbàlá Gabriel ó mọ̀ pé wọ́n ti stop gbogbo kàtìkàtì wọ́n á ti mọ ibi tó wà ìbanilórúkọ jẹ́ wọ́n ti mọ̀ pé táwọn bá ní káwọn ṣe nǹkan kan fún ẹ bẹ́ẹ̀ yẹn pé kán sọ pé wọ́n fẹ́ take action kí náà fẹ́ nà lára ẹ̀ mélòó náà lára ẹ̀ ìwọ náà dà tọ́lá náà ṣe wọ́n gùn ẹ pé ọ̀rọ̀ aṣiwèrè ló ń sọ jáde lẹ́nu àwọn tó lè ń tẹ̀lé lẹ́yìn gbogbo wọn pátápátá tó fún wọn ó kù wọn kọ́ lọ́hùn gbọ́ mo fẹ́ bá wí tó bá wùn ẹ̀ kó gbọ́ tó bá wùn ẹ̀ kó má gbọ́ ó jẹ́ ya tètè jẹ́ kó rí ẹ pé kó wá àwọn èèyàn bí èèyàn kó lọ bẹ Àgbàlá Gabriel tí ó bá jẹ́ bá àwọn ogun ọ̀run ṣẹ̀ bẹ̀rẹ̀ o àwọn ogun ọ̀run ló rí yẹn o tó ń sọ pé Àgbàlá Gabriel ń lépa ẹ̀mí o ò tí ì rí nǹkan kan àwọn ogun ọ̀run náà ń lépa ẹ̀ tó bá mọ̀ ọba mi mo jẹ́rìí bàbá mi ògbéni níjà kẹ́rù obo níjà àbó ò tí gbọ́ rí ògbéni níjà ni bàbá mi àtọlọ́run mi ògbéni níjà ẹ̀jẹ̀ Jésù tó bá tiẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù báyìí òun gan ti tó ó dé fẹnu ara ẹ̀ gbẹ́gi ó jẹ́ má kó bá ara ẹ̀ ó fẹnu ara ẹ̀ gbági káàkiri má kó bá ara ẹ̀ Muyideen ẹ̀yin èèyàn mi ẹni tó bá mọ Muyideen kẹtùbà sọ Ọlọ́run jẹ́ kó gbọ́ because àwọn ogun tó ń jà yẹn kò ní jẹ́ kó gbọ́ ó ti block etí ẹ̀ ẹ ṣé jàre ẹ̀yin èèyàn mi tẹ́ fi ń tẹ́tí sí wa etí tẹ́ fi ń gbọ́ ọ̀rọ̀ wa etí yẹn ò ní di ọwọ́ tẹ́ lè máa fi subscribe ẹ̀ fún wa tẹ́ máa subscribe tẹ́ máa like tẹ́ máa share agbára Ọlọ́run á fún yín lókun àtàgbára ẹ ṣé o God bless you in Jesus name amen thank you bye.